A kú dédé àkókò yìí. Ìròyìn ajá àbálẹ̀ ní ìkànnì Sampfatis rédíò TV ní lọ lọ́wọ́ ní ilẹ̀ ìyá ní gbalé ní gboko Abídèmí Yusuf lóníròyìn yìí. Ẹ jẹ́ kí n fún yín ní kókó tí ń bẹ nínú ìròyìn náà kí n tó wá mọ́ já tilẹ̀ bí àpò ẹ̀wà bí àpò iṣu. Ilé ẹjọ́ ti sọ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pé wàrà sí sàárè lọ san kíni 100 mílíọ̀nù sínú àpò òṣùwọ̀n ilé ẹjọ́ yìí lórí kíni ẹ gbọ́. Ǹjẹ́ lọ dúró nílé kó dáwọ́ iṣẹ́ tó ń ṣe fún wa dúró iṣẹ́ rẹ̀ àfẹ́mọ́ ààrẹ orílẹ̀-èdè ti sọ fún kanú àwọn ìgbìmọ̀ tí ń bá ṣiṣẹ́ ta lẹ́ni ọ̀hún ń sọ fún yín. Ara àwọn ìgbìmọ̀ tó bá ààrẹ àná ṣiṣẹ́ lórílẹ̀-èdè yìí tá a bá ń sọ nípa Sódíyà ó ti padà yọjú o. Sódíyà ti yọjú sí àkàtà ibi tán ti pè é ibo náà ti pe Sódíyà ibo ló yọjú sí bẹ́ẹ̀ bá lọ ibì kankan gbogbo ẹ̀ ni wọ́n sọ fún yín. Ìkànnì Sampfatis rédíò TV lẹ́tí ń láǹfààní àti máa gbọ́ ìròyìn ajá àbálẹ̀. Ẹ jẹ́ kí n sẹ́mi mo kí n wọnú ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́ kí n wá sọ fún yín bí ti ń lọ gangan mò ń bọ̀. Ẹ káàbọ̀ padà. Ìkànnì Sampfatis rédíò TV lẹ́tí ń láǹfààní àti máa gbọ́ ìròyìn ajá àbálẹ̀ yìí. Ẹ jẹ́ kí n wá wọnú ìròyìn ọ̀hún kí n ṣe kíni kí n tẹ̀ sí yín létí mọ́jì ó tẹ̀tì. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti bí yìí. Ilé ẹjọ́ ti pa á láṣẹ ń wàrà ṣe fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ pé ẹ lọ san 100 mílíọ̀nù sínú àpò òṣùwọ̀n ilé ẹjọ́ lórí ẹ̀sùn wo lórí ẹ̀sùn wípé ìjọba orílẹ̀-èdè tó lọ gbé kíni Godwin Emefiele láì ní àṣẹ ilé ẹjọ́ nù. Wọ́n ní lórí àwọn ẹ̀sùn kan mọ́ ẹ̀sùn kan níjọba orílẹ̀-èdè Nàìjíríà tó fi lọ gbé lábẹ́ alákòóso aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Adájọ́ ilé ẹjọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa Justice Olúkáyọ̀dé Adéníyì ti wá pa àṣẹ wípé ẹ gbàṣẹ lẹ́nu wa tẹ́ fi ń dá sí ara yín ṣe. Godwin Emefiele tá a mọ̀ sí olórí ìgbìmọ̀ báǹkì àpapọ̀ òkè tó ga jù lórílẹ̀-èdè yẹn CBN bank governor nígbà kan rí léyìí tí wọ́n ló ṣàṣemáṣe àwọn owó kan tó ṣe mọ̀gbùmọ́gbù owó tó kó àwọn owó kan tí ò ní ìṣirò lóko mi èyí tó di kó ti ń di wàhálà káàkiri tó ń di fìtínàtì tó dẹ̀ ń di kíni ìfòòró. Ilé ẹjọ́ ti wá sọ pé ààrẹ orílẹ̀-èdè àbí alákòóso orílẹ̀-èdè yóò ní àṣẹ láti lọ gbé Godwin Emefiele láì ní kíni àfọwọ́sí àwọn nínú. nídìí èyí wọ́n ti sọ pé kíni ẹ lọ san àwọn owó ìkẹ́ fi ṣe owó ìtanràn léyìí tí ìwádìí Godwin Emefiele sì ń lọ lọ́wọ́ lórí pé bóun ló tún ṣe ṣe àwọn owó kọ̀ọ̀kan àwọn owó kan àwọn ilé ìgbà àti àwo. Ẹ jẹ́ kí n tẹ̀wájú ìkànnì Sampfatis rédíò TV lẹ́tí láǹfààní àti máa gbọ́ ìròyìn ajá àbálẹ̀ yìí. Ìgbìmọ̀ tó bá ààrẹ àná ṣiṣẹ́ lórílẹ̀‐èdè yìí tá a bá ń sọ̀rọ̀ nípa Sódíyà Umar Farouk ó ti padà yọjú sílé ẹjọ́ o. Sódíyà ti yọjú sí àkàtà àwọn EFCC lórí ìgbà tí wọ́n pè é wípé ìwọ Sódíyà wá wí tẹnu rẹ lórí owó tó wọ 37 billion naira tó kíkíni tí ó pòórá táàrí mọ̀. Sódíyà ti sọ pé kán fóun láǹfààní àti tọ́jú ara òun fún ọ̀sẹ̀ méjì torí àgọ́ ara òun ò lè. Àmọ́ ní báyìí Sódíyà ti yọjú sí àkàtà EFCC lórí wípé n ò kówó jẹ àbí owó yìí mo fi ṣe nǹkan ni. Èyí ló wá túmọ̀ sí wípé àjọ EFCC ṣiṣẹ́ wọn bí iṣẹ́ láti pa á láṣẹ fáwọn fún Sódíyà ní ọjọ́ 3 gbáko kó fi yọjú. Léyìí tí ọjọ́ 3 òun ò tí ì pé tí Sódíyà dẹ̀ fi yọjú pé èmi rèé o EFCC ń tẹ́ ẹ bá fẹ́ fi mí ṣe ni ẹ fi mí ṣe n ò kówó jẹ o. Ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ti dá kíni ìkànnú àwọn ìgbìmọ̀ ìdúró wípé iṣẹ́ rẹ̀ dúró bí ó déhùn. Iṣẹ́ rẹ̀ dúró ìwọ Dr. Betta Edu bí ó bá ṣẹ́dẹ̀ yẹn dúró. Tá a bá ń sọ̀rọ̀ nípa Dr. Betta Edu èyí tó jẹ́ Minister for Humanitarian Affairs àti Poverty Alleviation sọ̀rọ̀ nípa owó rúgbùrúgbù owó tí dẹ́rù kúkú sí owó tó lé ní kíni tó ń lọ bí 500 and something million naira. Ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ti wá pa àṣẹ wípé tiẹ̀ lọ dúró sí mẹ̀dọ̀ nígbà tí agbẹnusọ ààrẹ fún orí ẹ̀rọ ayélujára tá a bá ń sọ̀rọ̀ nípa spokesman of media and publicity fún ààrẹ orílẹ̀-èdè yìí ìyẹn Ajuri Ngelale ti sọ̀rọ̀ wípé ààrẹ ti fòfin dé kíni ìkànnù ìgbìmọ̀ tá a mọ̀ sí Betta Edu wípé kó lọ rọ́kúnlé náà léyìí tí wọ́n dẹ̀ sọ pé àwọn àjọ EFCC ti bẹ̀rẹ̀ ìwádìí lórí arákùnrin yìí pé ń bo ló kówó yìí sí èyí ti jẹ́ ìlú kan bóbó ebi ń pàlú ọmọdé rojú àgbà kan ra kí ló dé lórí owó yìí ni ẹ̀yìn kan ṣòwò báṣubàṣu orílẹ̀-èdè tó kún fún wàrà àti oyin tẹ́ epo yẹn ọ̀hún ó níbi tí ń wà ibi tí wàrà ń wà ọ̀tọ̀ yìí kíkan bóbó ní ń wà ládùn aráàlú ìlú tẹ́ pé oúnjẹ ò kánú ọmọdé ò sí mo yó mọ́ àgbàgan òṣìṣẹ́ ti jẹun mọ́ kálukú ìjọba orílẹ̀-èdè ti wá wo gbogbo èyí pé ẹ̀yin kan ò lè mọ kó agbádá omi kẹ́ ẹ máa dagun omi sọ́dọ̀ yín kẹ́ ẹ wá máa fọ́n díẹ̀ ta bó o bá ti rákáǹtì owó ìṣe ìyà tó bá tọ́ sí ọkàn fi jí ọ̀ àmọ́ ju gbogbo ẹ̀ lọ́nà kọ́kọ́ lọ dáwọ́ iṣẹ́ dúró àfẹ́ ríhù rẹ báyìí náà gbìmọ̀ tí ó bá ń ṣiṣẹ́ owó ọ̀hún jẹ́ 585 million ni wọ́n ní kíni láàrin oṣù mélòó tí ọmọkùnrin yìí bẹ̀rẹ̀ iṣẹ́ ni wọ́n lówó ọ̀hún wà tì. Àjọ EFCC ti wá bẹ̀rẹ̀ ìwádìí tiẹ̀ náà wípé ibi owó yìí wà ibi tó kó sí ibi tó gbé owó yìí sí afẹ́ mọ́. Ṣé ẹ rí agbẹnusọ mínísítà yìí tá a bá sọ̀rọ̀ nípa Rasheed Ọlánrewájú ti sọ̀rọ̀ ó ní oníbàárà òun ọ̀gá òun òkòwò kankan bí wọ́n bá ṣe ìwádìí wọn bó ṣe yẹ kán ṣe bó ṣe tọ́ wọn ó mọ̀ wípé dídùn báyìí lọ ọ̀sán ọ̀gá òun so bí bẹ́ẹ̀ ni bí bẹ́ẹ̀ kọ́ ẹnu ẹ̀ náà lájọ wà tí ègbó ní kinní kan nù
ìkànnì Samphatis lẹ́tí ń láǹfààní àti máa gbọ́ àjá àbalẹ̀ ìròyìn yìí kò ní jù báyìí lọ fún títí òní èmi mọ̀ wípé níwòyí ọ̀la èmi ní mọ̀ wá èmi ní mọ̀ bá ikú òní pa mí kò ní pa yín aláàánú yín òní kánlẹ̀kùn kẹ́ níta ni ó ń dúró èmi àti yín ò dẹ̀ ní jókòó ẹlẹ́kùn ẹ̀ sí ìkànnì Samphatis tí ń bẹ ní YouTube tí ń bẹ ní TikTok Instagram Facebook ìkànnì tẹ́ pé ń bẹ ní UK wọ̀lú Ireland tí wọ́n ti ń gbọ́ dáadáa mọ́kàkiri ilẹ̀ Yorùbá orílẹ̀-èdè Nàìjíríà Abídèmí Yusuf lórúkọ mi lẹ́ẹ̀kan sí Samphatis lẹ́tí ń gbọ́ àjá àbalẹ̀ ìròyìn òní kò ní jù báyìí lọ ó dìgbà kan náà.